اليوم معلما ليبكي عليك اليوم من كان باكيا فداء لرسول الله أمي وخالتي وعمي وخالي ثم نوزي والآلية ولا جنتي دنيا تنوف ديانيا فكان رسول الله
àgbọ̀ ọ̀rọ̀ tó kí lẹ́nu Sheikh wa Muhammad ẹ̀wọ̀n bàbá yẹn ṣe jẹ́jẹ́ bismillah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Afala wọn kí wa pé kí Ọlọ́run kó máa bẹ̀rẹ̀ kọ̀ọ̀kan ẹ dákun ẹ jẹ́ adákẹ́ torítọ̀ Ọlọ́run tẹ̀lé Muhammad ẹ jẹ́ àjọpọ̀ síbi tá a bá wà ẹ jọ́ àsìkò tí yẹn ń gbọ́rọ̀ lélẹ́yìí kò ń ṣe àsìkò tí ìyẹn ń ṣeré ẹ ṣeun bismillah. Bismillahir rahmanir rahim. Afala wọn bẹ̀rẹ̀ pẹ̀lú kọ́ Ọlọ́run ọba àjọ kí ayé ọba ṣe kí ọrùn. Alhamdulillahi rabbil alamin. Adúgbò fún Ọlọ́run ọba àgbàgbẹ́lẹ́ ayé. Allama al-insana ma lam ya'lam. Ọba tó fi ìmọ̀ mọ́ ènìyàn ìmọ̀ tá a ní máa ń gba rẹ̀ tẹ́lẹ̀. Wa rafa'a sha'nahu bil bayan. Ọlọ́run wá fi pé látara pé ìmọ̀ tó fi mọ̀ wá dá mọ̀ ń gba rẹ̀ yìí kó wá gbé ipò wá dá pẹ̀lú bí a lè mọ ìmọ̀ yìí àti lè ṣàlàyé rẹ̀ fáwọn ènìyàn. Wa a'la darajatahu bil ifham. Ọlọ́run tún wá gbé wa ga nípò láàrin gbogbo ẹ̀dá yòókù tó dá látara bí a ní àgbọ́yé nǹkan tó bá sọ̀kọ̀ fún wa á lè gbọ́yé á sì lè mú lò. Munzil al-kitabil aziz. Ọba tó sọ tírà tó lálùbáríkà jùlọ tó pàtàkì jùlọ. Wa mujri as-sahab. Ọba tó ń rọ̀jò fún wa láti máa fi ṣẹ̀mí láti máa fi ṣègbésí ayé wa. Summa as-salatu was-salam. Ìkẹ́ Ọlọ́run ọlá rẹ̀. Ala rasulil amin. Ó máa bẹ́ ni tó yẹ kí aláfọkàntán ni nínú àwọn òjíṣẹ́ tó náà bá rán wọn. Muallimin nasil khayra. Ànábì tọ́lọ́ ń dá láti máa kọ́ni ní pé dáadáa nìyẹn ń ṣe nígbésí ayé ènìyàn. Wa nahi anil munkar. Ànábì tọ́lọ́ ń gbé dìde kókó máa kọ̀ fún wa tí ò dáa. Sahibi kitabillah. Ànábì tó yẹ pé òun gangan lọ́wọ́ Muhammad specialize tírà rẹ̀ fún. Wa mu'li rayatil islam. Ànábì tọ́lọ́ ń fi àtàrà rẹ̀ tó fi gbé àṣẹ ìsìlámù ga. Ya a'immatal islam. Apẹ gbogbo wa àwọn àfáà wa tí wọ́n dì wá mú nínú ẹ̀sìn ìsìlámù tó jẹ́ fi ìsìlámù máa fi yé wa. Wal alamin al muhaqqiqin. Àwọn tó jẹ́ pé wọ́n nímọ̀ lóòótọ́ ni kò ń ṣe àwọn tó jẹ́ pé wọ́n mọ̀ díẹ̀ wọ́n mọ̀ díẹ̀ àìmọ̀kan wọn ni wọ́n fi ń ba ayé jẹ́ àti àwọn tó jẹ́ pé ìmọ̀ ń bẹ lára wọn gẹ́gẹ́ bàbá wọn ti ń bẹ lórí ìjòkó. Wa aba'ana al abrar. A sì kí àwọn bàbá wa tó jẹ́ àwọn bàbá dáadáa tó ń bẹ lórí ìjòkó. Wa ummahatina al kurri. A kí àwọn ìyá wa náà àwọn ìyá alápọ̀nlé àwọn ìyá dáadáa tí a bá wojú wọn á máa rí mọ́lẹ̀ Ọlọ́run lára wọn. Ulki ilaykum tahiyatan mubarakatan. Àfa láwọn kí wa àwọn tì sí wa kíkí kan tó lárúbọ́kẹ́ jùlọ. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wípé ìkẹ́ Ọlọ́run ọlá rẹ̀ èyí tí ò ní tán láéláé kò máa bẹ̀rẹ̀ kọ̀ọ̀kan wa. Amma ba'd. Lẹ́yìn wọn gbẹ náà. Ana Muhammadin Tijani. Àfa ní orúkọ àwọn ní Muhammad Tijani. Talibun muhtafilun. Akẹ́kọ̀ọ́ làwọn táwọn sì ń táwọn ń jáde lénìí táwọn ń dunú táwọn ń yọ̀ lénìí. Wa mutakharrijun. Táwọn sì ń jáde nínú ẹ̀kọ́ wa yìí náà. Min al-marhalati al-ibtida'iyya. Àwọn ń jáde nílé ẹlẹ́kọ̀ọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀. Bi madrasati rawdatil janna lid-dirasati al-arabiyya wal-islamiyya bi Edmonton, Canada. Ilé ẹ̀kọ́ alálùbáríkà àtàwọn sí Rawdatul Janna tí ń bẹ Edmonton, Canada táwọn yìí. Ayyuha al-mustami'una al-kiram. Àpò gbogbo wa tá ń tẹ́tí bá wa nínú àwọn èèyàn alápọ̀nlé. Wa tullabul mujtahidun. A sì gbé àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tó dàbí àfa wa yìí náà tá ń bẹ láàrin wa lọ́kùnrin lóbìnrin ẹja àtẹ́tí ká gbọ́rọ̀. Ta'allamul ilma. Àfa ní àkọ́kọ́ mọ̀ ọ̀rọ̀ táwọn ọmọ bá wa sọ pé ẹja lọ kẹ́kọ̀ọ́ nípa tọ́lọ́hun ẹja lọ mọ̀ nípa tọ́lọ́hun. Fa inna ta'allumahu lillahi khashya. Ṣé ẹ kí ẹ máa kẹ́kọ̀ọ́ nípa tọ́lọ́hun gbé yẹn rìn lójú ọ̀nà pé mo fẹ́ kẹ́kọ̀ọ́ nípa tọ́lọ́hun yóò mọ wá ìbẹ̀rù Ọlọ́run sínú ọkàn yẹn ní. Fatalabahu ibada. Ẹ wá ń gbìyànjú láti máa wá mọ̀ yìí láyè kan bọ́ síbi kan ṣe níbẹ̀ ṣe ń ṣe yìí náà ẹ̀ ń jọ́sìn fọ́lọ́run ọba ní. Wa muzakaratahu tasbih. Ẹ wá ń tura láti máa rìvíw tẹ́ ẹ ti kọ́ nípa tọ́lọ́run bá yìí nígbà tẹ́ ẹ ṣàfọ̀mọ́ fọ́lọ́run ni. Wal bahsu anhu jihad. Ìyẹn wọn máa ṣe rìsáàṣì nípa ti ìmọ̀ tọ́lọ́run pé kí ni yóò yé mi mo fẹ́ lọ bá àfa alágbèjà kó ṣàlàyé rẹ̀ fún mi nǹkan ni yóò yé mi bá a ṣe ń wọ inú Islam wọ́n ń ṣe ìgbìyànjú lórí rẹ̀ kó fẹ́ mọ̀ bó ṣe ń ṣe yìí náà wọ́n náà ń jagun sójú ọ̀nà tọ́lọ́run ni. Wa ta'limuhu liman la ya'lamuhu sadaqa. Irú èyí táwọn àfa wa ń ṣe yìí tí wọ́n ń kó àwọn
ọmọ ní tí wọ́n mọ̀ nípa tọ́lọ́hùn yìí bá ṣe ń ṣe yìí náà àwọn náà ń ṣe sàárà sójú ọ̀nà tọ́lọ́hùn ni. وبذله لأهله قربا. ṣé ẹni ká wọ́n tí wọ́n máa ná ìmọ̀ gẹ́gẹ́ bá fáwa ṣe ń na fún wa lẹ́ni tí wọ́n ń ṣàlàyé bí tọ́lọ́hùn tàbí Muhammad ṣe fẹ́ yìí eléyìí náà fi súnmọ́ lọ́hùn ni. يرفع الله شاعنا الذين يعلمون. ọlọ́run bá ń sọ fún wa pé àfáàjọmọ yìí wa pé pàápàá ọlọ́run ti gbéga ọlọ́run ti gbéṣe sí àwọn tí wọ́n nímọ̀ pàtó ọlọ́run tàbí Muhammad ọlọ́run ti gbé wọn ga láàrin àwọn èèyàn. في القرآن الكريم. nínú Kùránì alápọ̀nlé yìí. ويحقق جهد حيث يقول ويحقق جهدهم في سبيل الله. láyé tọ́lọ́run bá ti ń pa dandan rẹ̀ lóba lórí tí ń ṣàlàyé rẹ̀ tí ń tàmálẹ̀ rẹ̀ fún wa pé àwọn dáǹsọ̀ yìí olùgbìyànjú ni wọ́n. ولهم منصب رفيع. ọlọ́run lóhun òun gbé wọn sípò tó ga jùlọ ní gbogbo àgbáláyé. عند مولاه. lọ́dọ̀ ọlọ́run ọba wọn. حيث يقول الله تعالى. láyé tọ́lọ́run bá sọ báyìí pé. إنما يخشى الله من عباده العلماء. ọlọ́run tó máa yé wa pé ṣe eré àwọn tó nímọ̀ nípa tọ́lọ́run tàbí Muhammad gẹ́gẹ́ bí àwọn afọwọ́ tẹ́ ń bẹ lórí kàlẹ́ yìí àwọn làwọn gan lẹ́ni tó nípa sọ́dọ̀ ọlọ́run jùlọ nínú àwọn ẹ̀dá tọ́lọ́run bá dá. واذكروا أن سعادتنا تعتمد. àfọwọ́ ní ẹjẹ́ àṣàlàyé tá à ń pè ní oríire fún wa wọ́n ní dáàmú tí oríire yìí ibi tí ó rọ̀ mọ́ ni pé. على ما في عقولنا من علم. ṣe lórí oríire kọ̀ọ̀kan wa ibi tó rọ̀ mọ́ òun ni tí ń bẹnu làákàyè wa nínú ìmọ̀. وعلى ما أنجزناه من أعمال. ṣe sì rí oríire tá à ń ṣe yìí láyé yìí òun náà ni tó rọ̀ mọ́ nípa iṣẹ́ tá à ń ṣe nípa tọ́lọ̀ bá ní ká ṣe níṣẹ́ tá a wá ń ṣe é. لا على ما في جيوبنا من مال. a lè quantify pé ìyẹn sórí rẹ tara pé ó ní iye báyìí nínú àkáǹtì nínú owó ìyẹn kọ́ lórí rẹ lọ́dọ̀ Ọlọ́run wọ́n lè sórí láyé ń bì àwọn tó bá dọ̀ lọ́run kọ́ ǹjẹ́ owó yẹn lè gbé sórí rẹ tí ò bá ṣe pàtó Ọlọ́run tàbí Muhammad. وقد قيل بيتان عن أهمية العلم والمعرفة. ẹlẹ́kọ̀ọ́ jẹ́ adákẹ́dáadá afáàní pàápàá wọ́n tún ṣàlàyé fún wa ẹsẹ̀ olórin méjì kan tí ń ṣàlàyé bí ìmọ̀ àti kíyàn dá Ọlọ́run bá mọ̀ bó ṣe jẹ́. العلم أفضل مطلوب فطالبه ينال الدين والدنيا غير منهدم. àfààní ẹja lọ wá mímọ̀ torí mímọ̀ yìí gan nìkan tó ń lọ́lá jùlọ nìkan tí yẹn ń wà gbogbo ẹnikẹ́ni tó lọ́n bá fún yàn dá tó bá wá ìmọ̀ yìí tó sì máa bá fà ṣe mọ́lẹ̀ nìyí yóò rí ayé lò yóò tún bọ́ lọ́wọ́ bá pàdé dáadáa kò ní pòfo kankan ní méjèèjì. أثبت الله آمالنا. ọlọ́run dákun àfáàní ṣàdúrà fún ẹja tẹ́wọ́ àdúrà gbogbo tí ń jẹ́ ròyìnròyìn ọkàn wa pé báwo la ṣe ṣe ọlọ́run ṣàbà àmúṣe ń rọrùn. وعلمنا العلم النافع والعمل به. ọlọ́run wá fún wa ní ìmọ̀ tí ó ṣe àǹfààní fáyé ọlọ́run wá fún wa lágbára tá a lè mọ fi ṣètò mọ̀ náà. وألحقنا بالذين يتلون الكتاب. ọlọ́run wá fi wá sínú àwọn tí ó máa ka Kùránì lọ́sàn-án lóru gbogbo ìgbà wa. ويعملون به. a ní mo kà á lásán á tún máa fi ṣiṣẹ́ ṣe ni. ويرثون الفردوس بغير حساب. ọlọ́run wá fi wá sínú ẹni tó yá sí pé yóò rí ẹ̀san Jannatul Firdaus tó bá jẹ́ ìdàlẹ̀ kìyàmọ̀ kó má ṣàfi wá sínú wọn. ẹja ni Allahu Akbar ẹgbẹ́ ló ń tóbi dáadáa. Barakallahu fik ọlọ́run má sábà jogún àlùbáríkà tó pọ̀ fún wa ó ṣeun gan ni. ọ̀ya ẹja padà sí ti yókù.